ìyá tí wọ́n pa ọmọ rẹ̀ torí obìnrin lẹ́kìtì ń béèrè ìdájọ́ òdodo. Ikú ọmọ kò ṣeé dákẹ́ sí fún òbí, àgàgà nígbà tí ikú ọ̀hún tó bá rújú o tó jọ dídá ẹ̀mí ẹni légbodò. Èyí mà ló fà á tí ìyá kan, ọmọbabìnrin Adéníkẹ́ Adéjùgbé, ẹni tí ọmọ rẹ̀ Chukwuemeka Odim tó máa pàdé kú òjijì ní ìpínlẹ̀ Èkìtì, bó ṣe ń ké gbàjarè tó sì ń kígbe ìdájọ́ òdodo. Nínú àlàyé tí ìyá olóògbé náà tó máa ṣe, ó máa ṣàlàyé wípé ọjọ́ burúkú ni ọjọ́ Ṣẹ́gun Tuesday tí ń ṣe ọjọ́ 27 oṣù kẹjọ ọdún 2025 yìí ó mà ló mà jẹ́ fún ìdílé òun. Ó ní ọjọ́ náà ó ní Chukwuemeka ó mà ló mà kúrò nílé ayé o, tí wọ́n sì pe òun láti wá wo òkú rẹ̀ ní ọjọ́ kejì. Ọmọbabìnrin Adéníkẹ́ Adéjùgbé ó máa ṣàlàyé ní ilé rẹ̀ tó wà ní agbègbè Copper Lodge, òpópónà New Iyin Road, Adó Èkìtì, pé ẹnìkan tó ń jẹ́ Abdullahi Saidi ó lọ́wọ́ nínú ikú àkọ́bí òun yìí. Ó wá tẹ̀síwájú, ó ní àwọn kan máa pe ọmọ mi lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ní ọjọ́ tí ìṣẹ̀lẹ̀ náà tó máa wáyé o. Ó gbé oúnjẹ tó fẹ́ jẹ sílẹ̀, ó sì sáré jáde, ṣùgbọ́n kò padà wálé mọ́ ní ọjọ́ náà mọ́. Òwúrọ̀ ọjọ́ kejì ó ní mo ṣàdédé rí àwọn ọlọ́pàá nílé mi, wọ́n ní kí n tẹ̀lé àwọn dé àgọ́ àwọn. Níbẹ̀ ilẹ̀ ẹ̀rù ti bà mí nítorí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ọmọ mi tí mo ti ń pè tẹ́lẹ̀ ń dún ṣùgbọ́n kò má gbé. Bákan náà ó ní mo tún rí àwọn ará àdúgbò wa kọ̀ọ̀kan. Nígbà tí a dé àgọ́ ọlọ́pàá, wọ́n sọ pé àwọn kan jà, àwọn kan sì wà ní ilé ìwòsàn. Ìyá náà sọ pé àbájáde rẹ̀ ó ní bí mo ṣe rí ọmọ mi tó ti dágbére fáyé o, nípa bí ọ̀rọ̀ ṣe já sí ikú àti pé ṣé obìnrin ni wọ́n torí rẹ̀ pa Chukwuemeka lóòótọ́. Ìyá rẹ̀ ṣàlàyé pé òun kò mọ ọ̀rẹ́bìnrin kankan pẹ̀lú Chukwuemeka rárá o. Ó ní iṣẹ́ orin kíkọ òun ni ẹni ọdún 31 náà ó mà ló máa ń ṣe nígbà ayé rẹ̀. Òun kò mọ ti obìnrin nípa rẹ̀. Obinna Collins, ọ̀kan lára àwọn àbúrò olóògbé tó bá àwọn oníròyìn sọ̀rọ̀ lórí ikú náà, ó máa ṣàlàyé pé ọ̀rẹ́ ni Chukwuemeka ó mà ló mà jẹ́ sí àwọn tó ṣekú pa. Wọ́n jọ ń ṣe wọléwọ̀de ni. Ọmọbìnrin tí wọ́n ń sọ yìí gan, wọ́n kàn súnmọ́ ara wọn lásán ni o pẹ̀lú olóògbé, kì í ṣe pé wọ́n máa ń fi ara wọn. Ìdí tí wọ́n fi ṣe ìkọlù sí i tí ẹ̀mí rẹ̀ fi bọ́ ó ní kò yé wa rárá o. Bẹ́ẹ̀ ni àbúrò olóògbé wí. Lásìkò tí wọ́n fi ń kóròyìn yìí jọ, ilé ìgbókùpamọ́sí ó ní òkú náà sì wà. Àwọn oníròyìn wọ́n mà tún ṣe àbẹ̀wò sí ilé àwọn Abdullahi Saidi tí wọ́n ló mọ̀ nípa ikú náà, tó sì tún jẹ́ ilé rẹ̀ ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti wáyé o. Ṣùgbọ́n ibẹ̀ ti di ahoro, kò sẹ́nìkan níbẹ̀ rárá o. Nínú ìwádìí láti gbọ́ pé àwọn ẹ̀yà èbìrà láti ìpínlẹ̀ Kogi onìkan ló ń gbé ní agbègbè náà. Ẹ̀wẹ̀, àtẹ̀jáde tí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkìtì tó máa fi síta lórí ọ̀rọ̀ yìí, èyí tí alukoro ọlọ́pàá ìpínlẹ̀ náà Sunday Abutu tó máa buwọ́lù, ó máa ṣàlàyé nípa ikú Chukwuemeka ní kíkún. Àtẹ̀jáde ọlọ́pàá ṣàlàyé pé Abdullahi Saidi ó máa jẹ́wọ́ pé inú òun rèé kò dùn sí Chukwuemeka torí pé ó ń fẹ́ ọmọ òun. Wọ́n ní èyí ó mà ló máa sọ pé ó máa fà á tó ń fi ṣe ìkọlù sí i. Ẹ̀wẹ̀, ọ̀rọ̀ náà rèé ó ti dé ilé ẹjọ́ májísírèètì ìlú Adó Èkìtì. Adájọ́ sì ti pàṣẹ pé kí wọ́n fi Abdullahi àti ẹnìkan tí wọ́n jọ fẹ̀sùn kàn pé sí àhámọ́ ọgbà ẹ̀wọ̀n bí ìwádìí bó ṣe ń tẹ̀síwájú. Kọ́lọ́ ọba Elédùmarè kó máa sọ wọ́n bẹ̀. Àdúrà gba Olúwatóyìn ló ń káròyìn sí létí o láti kàn ní eyayorubaworld TV. Bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment. Ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa, kẹ́ wá bá a tẹ notification bell láti máa máa wo ètò ọlọ́kọ̀ọ́jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. A kú ìsinmi òpin ọ̀sẹ̀, ọ̀pọ̀ ẹ̀ báyìí ńlá ṣe lókè ìpẹ́ o.